ọmọ kóòtù jíire abẹ́ẹ̀ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ikọ́ ó ti wá di pìtìpìtì báyìí o lọ́wọ́lọ́wọ́ báyìí. ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn àgbẹ̀ ò wá pa àwọn fúlàní mọ́ o? àwọn àgbẹ̀ ti dìde, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbéra wọn níjà lọ́wọ́lọ́wọ́ báyìí. àwọn àgbẹ̀ ti ń pa àwọn màálùú fúlàní tó sì jẹ́ pé ó ti wá di wàhálà o, tó ti dogun. òun ló mú kí àwọn ẹgbẹ́ macban, ìyẹn àwọn Miyetti Allah wọ́n ti jáde o, wọ́n ti pariwo síta. tó bá dàbí rọ́ ẹ̀jẹ̀ ń pè yín débẹ̀. ẹ káàbọ̀ sórí ìkànnì wa o, ilẹ̀ oòdùà, ilẹ̀ àbínibí wa. àwọn ẹgbẹ́ Miyetti Allah Katuriara ìyẹn àwọn ẹgbẹ́ fúlàní wọ́n mà ti jáde o, wọ́n ti pariwo. wọ́n ní gbogbo ẹ̀yin àgbẹ̀, ẹ̀yin tẹ́ ń lo harmful substance, tẹ́ ti ń poison gbogbo ohun oko yín sílẹ̀, tẹ́ ń lo kẹ́míkà lórí oko. wọ́n ní tí ẹ ò bá fẹ́ pìtìpìtì, tí ẹ dẹ̀ fẹ́ kán gbèrú yìí látẹ̀yìn, ẹ ò gbọ́dọ̀ fi kẹ́míkà sórí koríko mọ́ o. bẹ́ẹ̀ ni wọ́n ní nítorí wípé ó ń pa àwọn màálùú wọn. kò wá ṣe pé ó ń pa àwọn màálùú wọn nìkan, pìtìpìtì àti wàhálà ó ti wá dé bá wọn. ní kí ló fà á tí wàhálà yìí fi wá ṣẹlẹ̀? ṣàdédé la gbọ́ pé ọ̀kan lára àwọn fúlàní darandaran ni ó kó màálùú lọ sórí oko olóko, oko tí ẹni ẹlẹ́ni ṣe wàhálà gbìn, tó náwó lé lórí. ẹ̀yin dẹ̀ kó màálùú, ẹ dẹ̀ kó lọ sórí oko olóko, all in the name of pé ẹ̀ ń da màálùú. ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n kó àwọn màálùú wọn dórí oko olóko, ìyẹn dẹ̀kẹ̀rẹ̀ oko tòmátò ni. lẹ́yìn tí wọ́n kó dé oko ẹni tán, láì mọ̀ pé ẹni yẹn ti fi poison sí orí oko ẹlẹ́yẹ kọ̀ọ̀kan fún gbogbo ẹranko tó bá jẹ́ ọ̀run làlà. bí wọ́n ṣe máa kó dóko ni wọ́n bẹ̀rẹ̀ sí ní da màálùú débẹ̀. màálùú dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ oko tòmátò, jẹ gbogbo tòmátò. ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn, lẹ́yìn tí màálùú wọn jẹ gbogbo koríko yìí tán, ló bá rí i pé gbogbo màálùú wọn wá ń kú pípípí. wọn ò tiẹ̀ kó màálùú délé, ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rí òkú màálùú rẹ́kẹrẹ́kẹ́. ẹ̀yin àgbẹ̀, ẹ ti wá padà wá bínú o, ẹ ti wá padà wá ṣe síá fún àwọn fúlàní báyìí, nítorí pé ó dàbí pé wọ́n ti fojú àwọn àgbẹ̀ rí pìtìpìtì tẹ́lẹ̀. ṣé ẹ dẹ̀ mọ̀ báwo ni èèyàn ṣe máa ṣe làálàá, á ṣe wàhálà, á ṣiṣẹ́ lórí oko nírètí pé kò ń rí èrè, àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹ̀yin fúlàní darandaran. nítorí mo rántí pé federal government wọ́n ti ní ẹnikẹ́ni ò gbọ́dọ̀ da ẹran mọ́, da màálùú mọ́. tó o bá lè fún màálùú ẹ ní nǹkan tó máa jẹ nínú ilé ẹ. torí tá a bá pe àwọn wèrè agbésùmọ̀mí, àwọn wèrè fúlàní darandaran yìí ní agbésùmọ̀mí, wọ́n á ní àwọn ò kì í ṣe agbésùmọ̀mí o, wípé fúlàní Katuriara làwọn. ó dáa, ṣé ìwà ẹranko kọ́ leléyìí? ìwà ẹranko ni wọ́n ń wù. nígbà tí èèyàn máa fi wàhálà gbin nǹkan sórí oko tá a dẹ̀ mọ̀ pé kò kí ń ṣe nǹkan tó máa kọ̀ sáré wù, ó lè tèkì ẹlòmíì ní oṣù, ó lè tèkì ẹ̀ ní ọdún, ní ìrètí pé a máa wọ́ta ẹ̀, a máa ṣe gbogbo ẹ̀ pé ìjọ kan òun máa kéré. lẹ́yìn kan wá jáde síta, ẹ̀rọ á kó màálùú lọ síbẹ̀. ẹ rí inú igbó ń bẹ̀, ẹ kó màálùú wọbẹ̀ o, ṣùgbọ́n orí oko olóko lẹ wá kó màálùú lọ, nírètí pé ẹ mọ̀ pé kò sẹ́ni máa yẹ̀ yín lọ́wọ́ wò. lẹ́yìn tẹ́ wá kó màálùú lọ sórí oko olóko, ẹ̀yin èèyàn wa, ẹjọ́ bá wa dẹ́jọ́, ẹjọ́ ta ló jẹ̀bi? ṣolóko ló pa wọ́n ni àbí ìwà ìkánú wọn? lọ́wọ́n mọ̀ pé olóko ti fi kẹ́míkà tó lágbára sí orí oko ẹ̀, gbogbo màálùú wọn pátápátá ni ó kú. èyí ló mú kí àwọn olórí Miyetti Allah kó jáde o, kó bẹ̀rẹ̀ sí ní pariwo pé tí ẹ bá fẹ́ àlàáfíà, ó ní kí gbogbo àwọn àgbẹ̀ kó má lo harmful substances, ìyẹn kẹ́míkà olóró fi gbin anything mọ́nú oko. nítorí tó bá ń ṣe bẹ́ẹ̀, wọ́n ní ṣe ni àwọn àgbẹ̀ ń wájà àwọn fúlàní darandaran pé tí ẹ bá fẹ́ kí wàhálà wà láàrin àgbẹ̀ àti àwọn fúlàní darandaran, káwọn àgbẹ̀ náà má fi harmful substance gbin anything lórí oko mọ́. wọ́n ní ibikíbi
tí wọ́n bá ti kófìrí pé wọ́n fi kẹ́míkà olóró gbin nǹkan ọ̀gbìn wọn wọ́n ní tí àwọn bá da màálù débẹ̀ tí màálù wọn bá wá jẹ tó kú pìtìpìtì àti wàhálà yóò ṣẹlẹ̀ ní inú ìlú bẹ́ẹ̀. ẹ wò ó ìyẹn láṣì wà tá a sì ń jẹ tá ì tí ì jẹ tán bá a ṣe rí Gúnmi tó bínú bọ́ta rèé o. Gúnmi ti sọ̀rọ̀ ó tún bi bàbá Tinubu níbèrè ẹ gbọ́ kí ló ti wí. Ó ní kí ló dé tó fi jẹ́ pé ìgbà bàbá Tinubu yìí ló fẹ́ yàtọ̀. Ó ní báwo lọ̀bọ ṣe ṣorí tí náà kí ò ṣorí, tó túmọ̀ sí wípé gbogbo àwọn tó ti jẹ́ pírẹ́sídẹ̀ǹtì tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn ló máa ń lọ bá àwọn ẹgbẹ́ bókobòko fún peace talk. Kí wá ló dé tí ìgbà bàbá Tinubu yàtọ̀ tó fi jẹ́ pé bàbá ò fàyè gba àwọn agbésùmọ̀mí àfi bíi kó pa wọ́n ni. Bẹ́ẹ̀ ó tún wá tẹ̀síwájú ó ní nígbà ayé Jonathan ó mà lọ bá àwọn Niger Delta wọ́n jọ sọ àsọyépọ̀. Bẹ́ẹ̀ nígbà ayé Ọ̀ṣínbàjò òun náà gbéra ó lọ bá àwọn ẹgbẹ́ bókobòko wọ́n jọ sọ ọ̀rọ̀ wáì tó fi jẹ́ pé ìgbà ayé bàbá Tinubu pìtìpìtì ló wá ń ṣẹlẹ̀ kò wá fóun lọ́rọ̀ sọ ṣe ló dàbí pé bàbá Tinubu ò tiẹ̀ ó rẹ́ndẹ̀ useless. ṣé mọ̀ pé iṣẹ́ Gúnmi nìyẹn òun ló ní òun lòun máa ń bá àwọn agbésùmọ̀mí sọ̀rọ̀ lórí iṣu Nàìjíríà ṣùgbọ́n sí bàbá Tinubu ti gbàgbára lọ́wọ́ ẹ̀ wọ́n ti rẹ́ndẹ̀ useless nítorí pé wọn ò jẹ́ kó lọ bá àwọn agbésùmọ̀mí mọ́. Bẹ́ẹ̀ kò dẹ̀ gbọ́ kankan lẹ́nu bàbá Tinubu mọ́. Bàbá Tinubu náà ò dẹ̀ host mítíìnì pẹ̀lú àwọn agbésùmọ̀mí. Instead of that gbogbo agbésùmọ̀mí tó bá ti rí báyìí pípa ni. ṣé ẹ rí i pé wàhálà ti wá dé bá àwọn Fúlàní báyìí. Ó ṣe jẹ́ pé tí àwọn agbésùmọ̀mí bá ṣe nǹkan Gúnmi ò kì í jáde ṣùgbọ́n tí Nàìjíríà bí àwọn ọmọ ará ìlú bá wá ṣe nǹkan padà sí àwọn agbésùmọ̀mí Gúnmi máa jáde ó máa sọ̀rọ̀. ẹ jọ̀ọ́ kí ni tí bàbá Tinubu tí Gúnmi fi ń question ẹ̀ wípé why tí ò fi lọ bá àwọn agbésùmọ̀mí ṣe meeting, why tí ò fi lọ bá àwọn ẹgbẹ́ bókobòko kọjọ sọ àsọyépọ̀ tó fi jẹ́ pé ó wá ń dá tiẹ̀ rúùlù nìkan níṣe ni kò tiẹ̀ ó kóyún àwọn agbésùmọ̀mí. Gúnmi ni ó kóyún wọn kéré wípé níṣe ni ó fojú pa wọ́n rẹ́ ní nǹkan tó ń fàárẹ̀ o tó fi jẹ́ wípé àwọn agbésùmọ̀mí wọ̀nyí wọ́n fi wọlé anyhow. ẹ̀gbọ́n ẹ̀yin èèyàn mi ṣe é rí i pé bàbá Tinubu níṣe ló dìdí fẹ́ báyé àwọn àgbààgbà Fúlàní jẹ́ ni. Ìgbà tó ti mọ̀ pé weapon tí wọ́n máa ń lò fi fight any president tó bá ti wà ní orí seat kò ju àwọn agbésùmọ̀mí lọ. The same Gúnmi náà ló máa wá bá wọn tó máa nìyẹn let's go for peace talk pẹ̀lú àwọn agbésùmọ̀mí. Ṣùgbọ́n gbogbo yẹn ni bàbá Tinubu ò fàyè gbà. ẹ lè rí kí bàbá Tinubu jáde kó lóun fẹ́ ṣe peace talk pẹ̀lú wọn. ìyẹn ló wá ń bí Gúnmi nú o tó ṣe jáde tó fún ẹnu ara ẹ̀ wá sọ̀rọ̀ pé ẹ jọ kí ni kókó iṣẹ́ mi Nàìjíríà mi lọ bá àwọn agbésùmọ̀mí sọ pé ọ̀rọ̀ mọ́. níṣẹ́ ló wá dàbí pé mo kọ̀ wá useless. ẹ wo ẹ̀yin èèyàn mi àníri jù báyìí lọ lórí ìkànnì wa. ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like, ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share, ẹ bá wa bó kó lọ fà, ẹ subscribe láfi ti pé ilẹ̀ Oòduà ilẹ̀ àbínibí wa, ilẹ̀ Oòduà gbè wá o bẹ́ẹ̀ kò ní gbé ọ̀dàlẹ̀.